èèyàn ó kíyèsára kó máa mú ìkórè nǹkan kan títí nítorí bó pẹ́ bóyá ayọ̀ náà òun làwọn Yorùbá máa fi nínú ẹ̀wà èdè Yorùbá máa gbé ọmọ pínre ò láàárẹ̀ ọkàn gbọdọ̀ jòkó lóko ọlá lọ mí tó bá jòkó lóko ọlá lọ mí ìjà ló máa ń dálẹ̀ ẹjọ́ ká kíyèsára wa ká máa wò wá rere ká lè fẹ́ ayọ̀ lórí ayé tí a wá yìí lọ́wọ́ àrùn ìwà lọ́wọ́ ẹ̀kọ́ ètò ìdájọ́. Ṣé dárúkọ yín fún wa? Orúkọ mi náà ni Mr. Daniel Fagbohun ọmọ yín láti ìlú Òkúta. Ṣé sàn àdúpẹ́ lọ́wọ́ yín sọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu bàbá wa yẹn o. Wọ́n ní pé ká máa wo ìwà rere. Tí wọ́n bá fún wa ní nǹkan ipe ká jọ pín pẹ̀lú àwọn èèyàn wa ká gbé dọ́gba dọ́gba ká má máa ayé òótọ́ sí bẹ́ẹ̀. ká má mú nǹkan ní nǹkan mú títí wa. Wọn láti gbọ́ yẹn ará mi lọ́wọ́ àrùn àlọ́wọ́ ṣe láti orí ètò ìdárayá.